Òòṣà lolúfimọ is either you like it or you leave it. Òòṣà ńlá lolúfimọ, in fact Oracle, Google AI, Fuji lolúfimọ Saheed Osupa. Ẹ wá wo bí Saheed Osupa ṣe bá Muri Thunder wí lórí stéèjì. Ìyẹn túmọ̀ sí wípé Saheed Osupa sì nífẹ̀ẹ́ Muri Thunder dénúdénú gẹ́gẹ́ bí ọmọ o. Torí pé ọmọ tá a bá nífẹ̀ẹ́ dáadáa òun là ń sọ fún un pé èyí tó ṣe yóò dáa ó yá tún un ṣe torí kó ba lè ṣòwò. Níbi tí àfíìsì ọwọ́ ẹkùn ọkọ mi dé tó ti ṣe ìfilọ́lẹ̀ fíìmù ẹ̀ tuntun tó pè ní lájẹ́lájẹ́ ní LTV8 nílùú Èkó, ibẹ̀ ni lálàá ti lù tí gbẹ̀gẹ̀dẹ̀ tó sì gbiná. Ẹ wo mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ wo fídíò yìí dé parí ẹ wá gbà wípé òòṣà fújì gangan òun lòṣùpá.
kékeré. Olúfimọ́ mo fẹ́ bá mi jìjà láyé. Ó ní màá pa ẹ́ pátápátá. Má jẹ́ kí imú ẹ̀fọ́ fèrè. Òṣùpá Dáfídì bá dá lóhùn. Ó ní wọn kó láyà tí ọjọ́ ikú rẹ̀ gbé. Ó ní mo tọ̀ ẹ́ wá lórúkọ lọ́dún ṣàìsàn Òṣùpá. Ẹni tí wọ́n pè ní ìjà. Ọba ká máa fọ̀rọ̀ ọkùn rárá. Dáfídì àwọn méjèèjì wọ̀nyá já o. Ìránṣẹ́ àwọn méjèèjì wọ̀nyá. Ọ̀làkù Gòláyátì òun ṣọ́nà. Lólóṣùpá Gòláyátì pàdánù. Ẹ wá wáyé alágbára. Lórí Olúfimọ́ ẹ wá wáyé arónípé. Ẹ wá wáyé òmíràn. Kó gbéraga lórí Olúfimọ́ kábíyì. Ènìyàn lọ́la ṣe. Ọlọ́run tẹ̀lé ìròkè. A sọ̀rọ̀ máa ń yá. Àwọn ọmọ lọ́lọ́run. Àwọn ọmọ lọ́lọ́run wa. Wọ́n sì sọ̀rọ̀ ní Ẹlẹ́dùmarè. A sọ̀rọ̀ máa ń yá. Kábíyèsí. Bàbá tẹ̀lé wọ́pọ̀ láyé. Bàbá tẹ̀lé wọ́pọ̀ láyé. Bàbá